ẹ kojúmọ́ ẹ̀yin ọmọ ìyá mi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ ti ń wò mí. Ọ̀rọ̀ yín á di ayọ̀, ẹ iwájú lẹ máa lọ ní padà sẹ́yìn. Ògo yín á máa búyọ, ìràwọ̀ yín máa tàn. Lágbára Èdùmàrè, inú yín á máa dùn ni, inú yín á máa dùn sí. Lágbára Èdùmàrè, lágbára àwọn tó ní láyé, ẹ lọ wájú, ayé ò ní dọ̀nà yín rú. Orúkọ mi náà kò yí padà, Babaláwo International. Bọ̀ mo fẹ́ kọ́ ọmọ kẹ́ni kan sórí ẹ̀dá máa gbìyànjú ni, ẹ̀dá máa gbìyànjú. Ó bá wà tó bá sọ pé ò gbìyànjú, kí ló kàn tèmi nú ẹ̀? Oní àjàlá ta ń nà, kí ló kàn tèmi nú ẹ̀? Ó gbìyànjú. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ alọ́mọ ẹ lọ́wọ́, ìwọ ló mọ̀, kò kàn mí. Bọ̀ ẹ̀dá máa gbìyànjú ni. Ìkan tó pè ní irọ́, ṣé irọ́ ni àbí òótọ́ ni? Kí ló dé tí wọ́n fọ́n ládàá ìwọ gbìyànjú láti ṣe? Kó bí àwọn ọmọ bí irọ́ àbí irọ́. Ibi tí wọ́n ti ń ṣe èké, tó ti ń ṣe èké gbẹ̀lẹ́ ni mí ti ṣe tó ti rọ́nà lọ. Ibi tí wọ́n ti ń ṣe rìkì sí mú ẹni tó ṣe, tó ní ìkọ́tà ẹni tó ṣe ò dá, ibẹ̀ lẹ́ni mí ti ṣe tó ti rọ́gọ ẹ̀lò. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi kan tí mo múṣẹ́ kan sílẹ̀ lánàá bí ìkọ́ ìpèsè. Bàtí mo múṣẹ́ sílẹ̀ ìpèsè tí mo sọ pé a máa ṣe lọ́jọ́ Thursday Friday. Mo sílẹ̀ àwọn bàbá mi kan, àfáà wòlíì, pastors, mo rí àwọn babaláwo kan, mo rí pé wọ́n lè fún mi, wọ́n lè comment lé lórí. Wọ́n tó comment pé iṣẹ́ yẹn kò fáwọn ní ó rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ṣé wá wò bẹ́ẹ̀? Ọwọ́ àfáà mo ti gba aṣẹ́ yẹn o, aláìtàlá ọwọ́ àfáà mo ti gba aṣẹ́ yẹn. Bọ̀ mo ti gba bẹ́ẹ̀ about 7 years ago. Bọ̀ mo tó wò pé nǹkan tí mo tó lè máa kí ni mo lè máa fi ran èèyàn lọ́wọ́, pé mo tó mu síta fún àwọn èèyàn pé ẹ máa fi ran ara yín lọ́wọ́. Ilé ayé bó bá ṣe rí kó tó gbé sílẹ̀ náà ṣe kó tó 1 hour, kó tó wo before 1 hour á ti gbé. Ẹnì kan sáré ṣiṣẹ́ yìí lánàá, ó lè sáré ó gba bẹ́ẹ̀ mo ṣe sọ. Àwọn kan sáré ṣe lánàá, ó gba bẹ́ẹ̀ mo ṣe sọ. Ẹ tó lọ gbìyànjú eléyìí, oògùn ìdíyọ eléyìí oògùn pile. This one is pile remedy. This is a pile remedy. Oògùn ìdíyọ ẹni tí ìdí ẹ bá ń yọ, tó bá ní rògbò tí ìdí ẹ bá ń yọ, oògùn eléyìí. Orí ìjàpá lélẹ̀ sẹ́tìrì, orí ìjàpá kò jẹ́ bójá akọ bójá abo, kò sí tó lè lò. Tó bá ti rí, jẹ́ kí gbé ìjàpá yẹn sílẹ̀, máa wò, kò fojú ẹ méjì máa wò. Tó bá ti rí pé ó ti rìn lọ, orí pé ó ti rìn lọ, ọ̀rọ̀ alọ́mu wá bó ṣe máa yọ, fi gbé agi yọ àbí ẹni tí yọ síta, gé orí ẹ̀. Èyí tó kún o lè jẹ́, o lè ṣe anything tó bá mọ̀ jẹ́, o lè ṣe bẹ́ẹ̀. So tó bá ti wá ṣe mo sínú apẹ tó fẹ́ fi jóògùn, apẹ ìjóògùn mo sí. Wá kó ewé òrìra, ẹ̀dọ̀ wọn léwọ́ ọmọ ní mẹ́tìrà. Wọ́n lè rajà páyẹ̀ náà lédè wọn léwọ́ ọmọ. Ewé òrìra wà kò lé lórí. Wá kó ewé pátámọ́ náà lé lórí. Ewé pátámọ́, ewé òrìra kò lé lórí. Ogun ẹ̀ náà òun ni mo tó jó síbì yìí. Èmi mo tó jó síbì yìí. So kò lé lórí. Lóòótọ́ ìjàpá wọn díẹ̀. Ìjàpá lé ìsìnkú tí mo rà lánàá, it's almost about 8,000 ni. So now tó bá tó wá ṣe bẹ́ẹ̀, ọwọ́ àjò kò látàrí bá ti jó tán, ọmọ ìyá mi bá ti jó tán, wá dà sínú òkun báyìí. Bí ike tó máa ṣe tí ọwọ́ lè gbà, o ní tọwọ́ bọ́ o. Ó wá mú àdí ẹ̀yàn, ó bá ti jó tán, ó bá ti wá lọ, ló bá ti kú náà, ó wá dà sínú òkun báyìí. Ó bá ti wá dà sí, ó wá da àdí ẹ̀yàn lélẹ̀ original àdí ẹ̀yàn dà lé lórí díẹ̀. Ó wá máa fi ìyá adìyẹ, wọ́n á máa fi rò. Tó bá ti yọ síta kí ní ọkà máa fi pa. Ìyá adìyẹ ló máa fi máa pa o. Ìyá adìyẹ ló máa fi pa o. Bó bá wù ẹ́ kó lọ fi imú ẹ kó fi pa. Because èmi ní sẹ́ á bèrè kọ́sọ̀ láti èdè lọ́jọ́ ọ̀la ni. Má fi ọwọ́ ẹ kàn án, má tọwọ́ bọ inú ẹ̀ kó tó pẹ́ fẹ́ pa. Bó bá tìbọ̀ ó bàjẹ́. Bó bá ti tìbọ̀ ó bàjẹ́. Ìkan tí mo múlẹ̀ yìí ó confirm ni. Torí pé àwọn kan máa ti ń pè mí, ó ti disturb mi tí ó ti pẹ́ mú de pé kì í ṣe gbogbo àṣírí lè yẹn múlẹ̀, bò tí lè mú múlẹ̀ o, kò lè wún mí. Nọ́mbà mi kò yí padà. Nọ́mbà méjì mo ń lò online. I have two number online. I have two number which is Airtel number. The 2 is an Airtel number. So number 1, that's my WhatsApp number, 081 222 148 91 080 28 73 97 53 41. That's my number. God bless you. Ẹ jọ̀ọ́ ìmọ̀ ya mi, mo bẹ̀ ọ́ mọ̀rọ̀ wa, má kó sọ́wọ́ 419 o. Mo rí àwọn kan tí ń post kíní kan tó pé àwọn ní àràbà
Awodiran ẹjọ́ àti Awodiran Agbọ́lá, please and please, I'm not the one tó lọ lo picture mi, I'm not the one o. Àbọ̀rọ̀ láfọ̀túnmọ́ ló wà bí o, tó bá dé inú ẹ̀ adó dídí, mo máa kìlọ̀ fún wa, mo máa kẹ̀rọ̀ fún wa, má máa bá mi pé ó ń gbá ẹ, má bá mi pé ó ń gbá ẹ o, mo bẹ̀ ẹ́ o, àdúrà gbà o, ire o, ọmọ ìyá mi. Love you all.